Jẹ́nẹ́sísì orí 27 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 20. Jákọ́bù sì gbé ojú rẹ̀ sókè sì wò, sì kíyèsí Ísáù dé àti 400 ọkùnrin pẹ̀lú rẹ̀. Òun sì pín àwọn ọmọ fún Léà àti fún Rákélì àti fún àwọn ìránṣẹ́bìnrin méjèèjì. Ó sì ti àwọn ìránṣẹ́bìnrin àti àwọn ọmọ wọn ṣáájú, àti Léà àti àwọn ọmọ rẹ̀ tẹ̀lé wọn, àti Rákélì àti Jósẹ́fù kẹ́yìn. Òun sì kọjá lọ síwájú wọn, ó sì wólẹ̀ ní ẹ̀rìn 7 títí ó fi dé ọ̀dọ̀ arákùnrin rẹ̀. Ísáù sì súré láti pàdé rẹ̀, ó sì gbá mú, ó sì rọ̀ mọ́ lé ọrùn, ó sì fi ẹnu kò lé ẹnu, wọ́n sì sọkún. Ó sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí àwọn obìnrin àti àwọn ọmọ. Ó sì bí pé, ta ni wọ̀nyí pẹ̀lú rẹ̀? Òun sì wí pé, àwọn ọmọ tí Ọlọ́run fi oore ọ̀fẹ́ fún ìránṣẹ́ rẹ̀ ni. Nígbà náà ni àwọn ìránṣẹ́bìnrin súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, àwọn àti àwọn ọmọ wọn, wọ́n sì tẹríba, àti Léà pẹ̀lú tí òun ti àwọn ọmọ rẹ̀ súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, wọ́n sì tẹríba. Níkẹyìn ni Jósẹ́fù àti Rákélì sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, wọ́n sì tẹríba. Ó sì wí pé, kí ni ìwọ fi ọwọ́ tí mo pàdé ní pè? Ó sì wí pé, láti fi rí oore ọ̀fẹ́ ní ojú Olúwa mi ni. Ísáù sì wí pé, èmi ní tó, arákùnrin mi, pa èyí tí o ní mọ́ fún ara rẹ. Jákọ́bù sì wí pé, bẹ́ẹ̀ kọ́, èmi bẹ̀ ọ́, bí ó bá ṣe pé èmi bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, nísinsìnyí ǹjẹ́ gba ọrẹ mi lọ́wọ́ mi, nítorí tí èmi ṣáà rí ojú rẹ bí ẹni pé èmi rí ojú Ọlọ́run, tí inú rẹ̀ sì dùn sí mi. Èmi bẹ̀ ọ́, gba ẹ̀bùn tí a mú fún ọ wá, nítorí tí Ọlọ́run fi oore ọ̀fẹ́ bá mi ṣe, àti pé nítorí tí mo ní tó. Ó sì rọ̀ ọ́, ó sì gbà á. Ó sì wí pé, jẹ́ kí a bọ́ sí ọ̀nà ìrìn wa, kí a sì máa lọ, èmi ó sì ṣáájú rẹ. Ṣùgbọ́n òun wí fún un pé, Olúwa mi mọ̀ pé àwọn ọmọ kò léra, àti àwọn agbo ẹran àti ọ̀wọ́ màálù àti àwọn ọmọ wọn wà pẹ̀lú mi. Bí ènìyàn bá sì dá wọn ní àdájú lé ọjọ́ kan, gbogbo agbo ni yóò kú. Èmi bẹ̀ ọ́ kí Olúwa mi kí ó má kọjá ìṣó níwájú ìránṣẹ́ rẹ, èmi ó sì máa fà á pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn ẹran tí ó ṣáájú mi, àti bí ara àwọn ọmọ tí lè gbá, títí èmi ó fi dé ọ̀dọ̀ Olúwa mi ní Séírì. Ísáù sì wí pé, ǹjẹ́ kí èmi kí ó fi ènìyàn díẹ̀ sílẹ̀ pẹ̀lú rẹ nínú àwọn ènìyàn tí ó pẹ̀lú mi? Òun sì wí pé, níbo ni èyí ní já sí, kí èmi kí ó sáà rí oore ọ̀fẹ́ lé ojú Olúwa mi. Ísáù sì padà lé ọjọ́ náà lé ọ̀nà rẹ̀ lọ sí Séírì. Jákọ́bù sì rìn lọ sí Súkótù, ó sì kọ́ ilé fún ara rẹ̀, ó sì pa àgọ́ fún àwọn ẹran rẹ̀. Nítorí náà ni a ṣe sọ orúkọ ibẹ̀ náà ní Súkótù. Jákọ́bù sì wà ní àlàáfíà sí ìlú Sékémù tí ó wà ní ilẹ̀ Kénáánì. Nígbà tí ó ti Pádánáràmù dé, ó sì pa àgọ́ rẹ̀ níwájú ìlú náà. Ó sì ra oko ìrì kan níbi tí ó gbé ti pa àgọ́ rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Hámórì bàbá Ṣékémù ní 100 owó fàdákà. Ó sì tẹ́ pẹpẹ kan síbẹ̀, ó sì sọ orúkọ rẹ̀ ní El Elohe Israẹli.